àwọn nìyẹn o ṣe ti rí wọn gbogbo ṣíbí jẹun bọ́ńdù bọ́n ṣe ń tà ṣe ti rí gbogbo ṣíbí olóúnjẹ ẹ ti rí wọn. mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa ní ìkànnì Hajara Malefa TV pé ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà ojú tẹ̀ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́wọ́ ní di lágbára Ọlọ́run Ọba. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ẹ subscribe sí ìkànnì ẹ̀ hàn notification button ẹ̀ like ẹ̀ comment ẹ̀ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. ìbá péréte eléyìí tí ó jẹ́ ìtọ́wò tá a fi síwájú fọ́nrán yìí òun náà ni ẹ ó jẹ́ gbádùn ìdọ̀bà ní kò pẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ alábúlé tí wọ́n ti mú àwọn tí wọ́n jẹ́ bólàbólà pàápàá jùlọ àwọn kan eléyìí tí wọ́n sọ wípé wọ́n ń jí àwọn ẹ̀rọ amúnáwá transformer tí wọ́n ń túká tó fi mọ́ orí àwọn tó jẹ́ pé iná tó bá ti ṣe sílé tẹ́lẹ̀ làwọn ń ká gbogbo ẹ̀ láti kó pọ̀. ẹ̀ka iléeṣẹ́ ọba eléyìí tó ń rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú dúkìá ìjọba tá a mọ̀ sí NSCDC yẹn ààbò ara ẹni làbò ìlú ló ti sọ̀rọ̀ sókè o wípé ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025 àwọn tí rọwọ́ tó ẹnìkan tí wọ́n pè ní Alhaji Saidu ọmọ ọdún 35 ní agbègbè alágbádá yẹn ní agbègbè ìmáṣà yìí wọ́n ní ìbámu pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ olùṣàkóso àwọn abúlé kan bí wọ́n ṣe wá fi ẹjọ́ sùn yẹn ní iléeṣẹ́ ọba ilé tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò ara ẹni làbò ìlú NSCDC gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro wọn ìyẹn Dike Ogbonnaya bó ṣe fi ọ̀rọ̀ náà léde. DSC Dike Ogbonnaya ló sọ wípé oníṣẹ́ rí agbègbè kan tí wọ́n pè ní Yewa Land Ìgbógìlà Ìmáṣàyí Sókótó Ojú Àtàn Ìgbólà Láfẹnwá Ìgbógìlà Òkè Ọdẹ Ìgbógìlà Òkè Agbègbè Ayédáadé Ìgbógìlà Ọjà Alẹ́ Ìgbógìlà Ìbèṣe Balógun Abúlé Ọ̀kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ wípé wọn ni wọ́n mà ti mú ẹ̀sùn kan wá wípé ṣe rí àwọn ohun tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn ohun ẹ̀rọ amúnáwá ní agbègbè àwọn ni kò ṣiṣẹ́ mọ́ kódà àwọn bá ń bẹ̀ ní kòròfo eléyìí tó fi mú kí gbogbo abúlé tó jẹ́ 23 kí wọ́n di ẹni tó wà nínú òkùnkùn birimubirimu wọn láwọn abúlé 23 yìí wọn lábúlé 23 yìí tó wà nínú òkùnkùn birimubirimu yìí wọn lòun ló fà á tí wọ́n fi tẹ ẹkọ̀ létí wá sí ilé iṣẹ́ àjọ ilé tó ní sí ààbò ara ẹni làbò ìlú léyìí tí alukoro wọn tó ń gbẹnu ìyẹn àwọn aráàlú náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà tó létí wọn ní àtàrí iṣẹ́ ìwádìí ló jẹ́ kí wọ́n padà dé ọ̀dọ̀ ẹnìkan léyìí tí wọ́n bá àwọn ohun ẹ̀rọ amúnáwá lọ́dọ̀ rẹ̀ ohun ẹ̀rọ amúnáwá náà lẹ́láǹfààní láti lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọ́n rántó Alhaji Saidu ọmọ ọdún 35 ní agbègbè alágbádá ìyẹn ní Ìmáṣà yìí pẹ̀lú àwọn ohun tó ní ṣe pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú èrò ìjà tó jẹ́ ti amúnáwá bíi kébù copper cable power conductor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè tó jẹ́ ti iléeṣẹ́ ẹ̀rọ amúnáwá ní báyìí ẹni tí ó jẹ́ ọ̀gá ìyẹn fún iléeṣẹ́ NSCDC yẹn tó ń jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò tó jẹ́ ti ààbò ara ẹni làbò ìlú yẹn NSCDC la gbọ́ wípé wọ́n ní wọ́n korojú sí ìwà ilé tí kò tọ́ tí àwọn kan wò nínú abúlé náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní látàrí iṣẹ́ ìwádìí àti wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún àjọ ààbò ara ẹni làbò ìlú NSCDC ìyẹn Abubakar ọ̀jọ̀gbọ́n Ahmed Abubakar Audu ó ṣe fẹ̀rọ̀ náà léde pé iṣẹ́ rí àwọn ò ní gbà rárá kí ẹnikẹ́ni kó ba dúkìá ìjọba jẹ́ kámbẹ̀lẹ̀ tàṣé kó wá fàwọn aráàlú sínú òkùnkùn ìdí rèé tí wọ́n ṣe gbé ìgbésẹ̀ yìí tí wọ́n sì rọwọ́ tó ẹnìkan wọn ní ẹni táwọn rọwọ́ tó yìí yóò fojú ba òfin lábẹ́ bó ti wù kó rí ó yẹ jẹ́ ìṣojú òpó náà sílẹ̀ fún yín kẹ́ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí àwọn alábúlé kan tí wọ́n mú àwọn tí wọ́n jẹ́ bólàbólà àti ẹni tó jẹ́ wípé iná eléyìí tí wáyà òpó eléyìí tí wọ́n ti fi ṣe iná sílé lòun lọ jíká ẹ ṣeun ẹ kú gbà gbogbo. hello ẹ má block wọ́n bá ń sọ̀rọ̀ pé wọ́n má gba bólà láàyè wọ́n bá ń sọ pé kọ́ má gba bólà láàyè á dàbí wípé bóyá àbí wọ́n kórìíra wọn àbí ẹ̀yà kan ni wọn ò fẹ́. ní ọ̀sán yìí sìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí under Ìdímọ̀sùké Ìlàsà òun ló ti ṣẹlẹ̀ àwọn àbókí yìí sì tán wà ní power line gbogbo nǹkan ms gbogbo jẹnẹrétọ̀ àwọn èèyàn òun ni wọ́n gbé ṣẹ́tìrì gbogbo jẹnẹrétọ̀ àwọn èèyàn ríìmù jẹnẹrétọ̀ tuntun ẹ ti rí wọ́n ń gbé nìyẹn o gbogbo àwọn nǹkan tó ń gbé lélẹ̀
mo mọ̀ wípé eléyìí náà gbé gbẹ̀yìn last olólùfẹ́ wa ètò ń gbé ọlọ́gbọ́n lóru olóye mọ́jú ní lélẹ̀ sọ ẹgbẹ́ ẹni ọ̀rọ̀ tó ní tí ó jẹnẹrétọ̀ ń tẹnu wá ìgbà tó máa ọ̀dọ́kùnrin wá jáde rí náà ẹ rí jẹ́ ká wípé jọ fojú inú wò ó kí ni ẹ̀yìn níbi èròǹgbà tí fẹ́ǹsì ẹ jọ̀ọ́ lọ́dọ̀ lórúkọ wọn Olúwa ń bì ẹ jẹ́ àpàdé ibẹ̀ ní náà tú comment sí section ojú sọ ẹni ìwòye tó tí bá yín ní nínú bólàbólà ọ̀rọ̀ ní yìí iṣẹ́ tó ní ṣẹ́ẹ̀dì lọ́dọ̀ torí yín pé ẹ má gbà wọ́n láàyè olè náà ń jà o olè náà ń jà ṣẹ́ bẹ́ẹ̀ ti rí gbogbo ibi tó ń kó àwọn ẹrù tó ń jí kó sí òun náà ń wó palẹ̀ yẹn o bó ṣe wà spíkà tẹ̀ ń wo spíkà church ni o spíkà church kan ni spíkà tẹ̀ ń wo spíkà church kan ni gbogbo àwọn nǹkan tẹ̀ ń wò yìí àwọn nǹkan tó lọ jí kò ní ẹ má gbà wọ́n láàyè kán wà àdúgbò yìí mọ́ ẹ ti rí irin onírin lọ́dọ̀ wẹ́dà ṣe ti rí àwọn nìyẹn o ṣe ti rí wọn gbogbo ṣíbí jẹun bọ́ńdù bọ́n ṣe ń tà ṣe ti rí gbogbo ṣíbí olóúnjẹ ẹ ti rí wọn. Say no bola in our ACDC, no bola in Ado-Ota again as you consider. Hey, look here. Bọ́jú síbí. Àwọn ọmọ olè bọ́là tó ń jí jẹnẹrétọ̀ ti rí jẹnẹrétọ̀ nìyẹn o odidi bíi jẹnẹrétọ̀ mẹ́ta òun náà ti gbé o ìjàmbá power line ní MS bus stop ibẹ̀ náà ti gbé o wọ́n ti gbé ríìmù propellor mọ́tò ńlá òun rèé tipi mọ́tò ńlá òun náà gbé yìí àwọn ríìmù oníríìmù ríìmù Alhaji MS ṣe ti rí wọ́n ń jalè nìyẹn o. kí lójú ìwòye tí yín ẹ jẹ́ a darapọ̀ mọ́ra wa ní ojú òpó comment section ẹ jẹ́ ká comment síbẹ̀ ẹni tẹ́ bá lóhunkóhun tẹ́ bá fẹ́ fi tó wa létí náà ẹ lè fi ránṣẹ́ sí ímeèlì wa lórí eléyìí tí ẹ̀ ń wò ní eléyìí tí ó jẹ́ tẹ́yìn bá lóhunkóhun láti fi ránṣẹ́ sí wa náà ẹ jẹ́ àpàdé lójú òpó WhatsApp tiwa olè tí yá tí máa fi oríṣiríṣi kọ́ ránṣẹ́ sí wa. ẹjọ lẹ́yìn ilé ní sí èmi mọ. o yẹ ṣe máa ṣe látẹ̀lẹ̀ eléyìí sára ọkọ. ṣe máa ṣe wáyà lé ńlé wáyà lé ńlé Ọlọ́run ló mọ wọ́n ti máa ṣe ti pẹ́ tí wàá ṣe ńlé ńlé. ẹ̀sùn mọ̀yìn. kí wàá lọ wá ṣẹlẹ̀ tó bá lọ bí iṣẹ́. táyà tí ò ní jèrè. lọ́wọ́ sùn lójúmọ́ ò ní jèrè. ṣé ìbàyìí ló sùn mọ́júmọ́? ẹ filẹ̀ mọ́ fọ́ ọ̀nà ṣé ìbàyìí ló sùn mọ́júmọ́? mo wá ní ìdajì ilé bí aago mélòó? mẹ́rin òru. ọmọ ìlú wo ni dájẹ́? ọmọ Nìjẹ̀. mọ́mí ẹ̀ ń kọ́? mọ́mí ẹ̀ ń kọ́? ọmọ Nìjẹ̀ làwọn náà. ń bọ́ mọ́mí ẹ̀ ń gbé? dájẹ́ ń kọ́? kí ló tó fi wá gbé nǹkan bí báyìí? ṣé bó ní ebi ẹni màmá rẹ ń ta ráìsì ni? níbo náà lọ? ìsọ̀rọ̀ ìgbẹ́ yìí lágbára. níbo ni wọ́n lọ? níbo mọ́mí ẹ lọ? àwọn ẹgbẹ́ ńkọ́? àbúrò ńkọ́? ẹ̀yin mélòó lẹ wà lẹ́dẹ̀? àwọn ẹgbẹ́ mi tó ti dàgbà dídé gbé bàbá kan náà nìkan ló gbé àjọ wà lẹ́dẹ̀. kí ló tó lọ bá wọn láti lọ gbóúnjẹ? àwọn náà fa ìfakúfà náà fa ìsìnkẹ́ pé ẹ fara gbó wọn ni. kí ni tí wọ́n fà? ìfakúfà náà fa. bíi kí ni? wọ́n fa kòlò ẹni tí wọ́n ta wọ́n fa máàlì wọ́n fa láwùjọ nìkan. ṣé ń ṣe yahoo ni? wọ́n ṣe yahoo. kí ni wọ́n ṣe? iṣẹ́ kí ni wọ́n ṣe? wọ́n ṣe bólà. bólà ni wọ́n ṣe. iṣẹ́ kí ni wọ́n ṣe? èmi iṣẹ́ bábà. iṣẹ́ bábà ń bò ló ti ń ṣe? ní ayẹrin. so iṣẹ́ freedom. ara sà. òun kọ́ṣẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀. kí ló wá bí tó fi wá ṣe ń tó ṣe yìí?
sọ̀rọ̀. wálẹ̀ mọ́nà fi ṣe mí ni mọ́ni bá. ta ló sọ ẹgbẹ́ mi sí ọ. wọ́n ní ilé wa pé wọ́n ní máa ń dùn sí mi wọ́n ní wọ́n dùn sí lọ fún mi pé wọ́n ṣe fún mi ní pé kí wọ́n jáde kiri. pé kó o máa jalè ta ló sọ bẹ́ẹ̀. àwọn gbogbo ibi tí wọ́n mú mi lọ wọ́n ní nǹkan tó ń sọ wọ́n ní inú mi náà dùn sí. ìgbà tó wá rí bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n lóò ṣe wá pakítí mọ́lẹ̀ kó o kọ́ sẹ́yìn yanjú kó o máa fiṣẹ́ fúnra rẹ̀. dáàdi ẹ̀wò láti òní lọ́ba ìwà lẹ́yìn ẹ̀wò mo ti jáwọ́ láti ibi ilé ìwà láì mo ti jáwọ́. sọmọ pé ibi tó ti wá kó wáyà yìí sọmọ ilé ẹni tó ti wá kó. rárá sà. o mọ̀ kí lorúkọ ilé ẹni tán náà ti wá kó wáyà tánà náà nílé. ọlọ́pàá ìwọ náà ti gbọ́ nǹkan tó sọ sọ yẹn pé bígbà tó ti fi ọ̀pá wọn ẹ̀wọ̀n rẹ fúnra ẹ nìyẹn sọmọ iye wáyà tó kó sọmọ iye tán tà nìsín bí èlò ló tó ta ló ń tà fún. ta ló máa ń tà fún. bó ló ṣe máa ń tà èlò ló le tó bó ṣe wà yẹn. bí èlò ló le tó. bí èlò ló le tó bó ṣe wà yẹn. 20,000 tó bá wò pẹ̀lú ẹni tó rà bí èlò ló lè fi rà sínú ilé tó fi ṣe. ó jù bá lọ kí ló dé tó ṣe fẹ́ dẹ́ni yẹn ń gbèsè. tójú ẹ̀ ti wá là báyìí. ìlú wo ló mọ̀ tó wà báyìí. Ẹ̀dẹ́. ta ló sọ fún ẹ pé wáyà wà ń bì. ta ló sọ fún ẹ pé wáyà wà ń bì láti wá kà. mo ń kọjá lọ máa gbẹ̀lẹ̀ máa ilẹ̀kùn sí mo sì wọlé nù. níjọ́ wo. ní aago ìdájọ́ ní aago 4. kí ló dé tó ṣe jáde láago 4 tó ń ṣe ń kiri kì í ń bo ní èèmọ̀ ẹ tó ń lọ tó rò pé ń lọ tó fi jáde láago 4 láti sábò. mo jáde kan lé ní ìbẹ̀jí àwọn ẹgbẹ́ mi mọ̀ pé mo jáde kan lé tí máa ní mọ̀ pé mo jáde kan lé mọ̀ lé mọ̀ bí pé mo jáde kan lé pé èèyàn lọ fi iṣẹ́ pé àwọn ní pé káwọn bọ̀ lọ́dọ̀ àmọ́ mi sì ní pé táwọn ní kí n lọ́dọ̀ wọn ìgbà kúfà mọ́ ní kí mi náà fa ìnìbí lọ́dọ̀ wọn fi sá kó lé wọ́n rò pé tí mo gba ìgbà yìí pé ọbẹ̀ ọjọ́ náà máa bẹ̀ tí mo sì ilẹ̀kùn ẹ̀ sí nẹ̀ tí mo sì wọlé mi yẹn sá. tó gba Hausa. mo gba Hausa. gan. bẹ́ẹ̀ ni sá. kí ni èrò ẹ gẹ́gẹ́ bí a ṣe mú ẹ kí ló fẹ́ kí a ṣe fún ẹ. ẹjọ́ wálẹ̀ látòní lọ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wálẹ̀ ẹ ti kọ́ mi lọ́gbọ́n. kí lẹ́rìí tá a fi mọ̀ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀. dáàdi ẹ wálẹ̀ tẹ̀lé everything wálẹ̀ tẹ̀lé wálẹ̀ látòní. everything bíi kí ni. everything tó jẹ́ mọ́ lè pé wọ́n jáde dáàdi ẹ̀. ṣé gbọ́dọ̀ mu ni àbí kò lò. dáàdi mi mọ̀ ọ́ kẹsà. èwo nú ẹ̀. inú mọ̀ ọ́ kẹsà wálẹ̀ ọlọ́run wálẹ̀. wálẹ̀ látòní lọ ní jáde mọ́ wálẹ̀ ọlọ́run wálẹ̀. ṣé wọn náà sábà ìpọwọ́ pálábá rẹ ti ṣègi báyìí. mo mọ̀ wálẹ̀ dáàdi ẹ̀ òjò látòní lọ wálẹ̀ láti wákàtí ọ̀wọ́. kí wàá ní kí wọ́n ṣe fún ọ báyìí. ẹjọ́